ló jẹ́ pé ó ní wí ó ní ọmọ kan yìí mo ń ṣe pẹ́pẹ́ fún rẹ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ èbó nìkan sì lọ́mọ gbọ́ èmi náà yẹ ṣe wíyẹ lè ṣe bó ṣùgbọ́n èbó ẹnu mi èmi nìkan ló yé ló bá ti kọjá sábàámi tó sì rẹ bẹ́yìn lébo ti mọ wí ló bá ti gbà kò ní èsì wàhálà. kò sí tó bẹ́ẹ̀ bàbá ẹ̀yin ẹ gbówó wáyé tó bá ti mú wọ́n ti láìkò owó jù. mo lẹ́kọ̀ọ́ tó dáa jẹ́. mo máa ń lọ sáàgbà wọ́n lọ wọ́n ti lọ lé nípa yé sì kọjá bẹ́ẹ̀. Minutes later. Hello babe. Hi, please can I see you? What's up, babe? So you can meet my dad. Daddy bàbá mo yọ ọmọ mi bí o. Arasẹ́ ni. Arasẹ́ náà ni. No. Hi. How are you seeing me? Actually, I've been seeing you around and I like you. Please, if you don't mind, can I be your friend? You mean just friend? Yes, friend. Friend. No problem. I understand you, but can you pay my bills? So, can I have your contact? So we talk later. Kí èmi gbogbo yọ̀ ń ṣe tí ọmọ yìí mo fẹ́ fẹ́ náà lọ́wọ́ mú bíi búrẹ́dì agége o. Bàbá ti ní náà ni mò ń ṣe. Mo wọ́n má wù ti tèmi lọ́ ṣe má wù ti tèmi lọ́ ṣe yọ kọ́run sẹ́nu bí irun òdì sẹ́sẹ́. Gbogbo bọ́ọ̀ ṣe ń ṣe látòrọ̀ ẹlẹ́dàá mi gan mọ̀ wí ọ̀yàn mi jẹ ni. Ètí ẹ̀ lọ́rọ̀ yìí mo fẹ́ bọ̀ sọ bá ń kówó owó ẹ̀. Owó kí nìyẹn? Owó yìí mo kó jọ lọ́wọ́. Jẹ yẹn Ẹ̀dí wo ló jẹ́ kí? Ẹ pọ̀ ní bàbá. Títí ti gbá mi.